aró orókun aró òrọ̀dìẹ láàrin àwọn ọba agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí o, tó sì jẹ́ pé níṣe ni àwọn ọba náà máa ṣe ìpàdé lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù karùn-ún 2026, the 12th of May 2026, ni wọ́n kéde wípé àwọn ti yọ Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Ajírọ̀tútù Adéyẹrí kẹrin ìwọ̀n àwọn ti yọ kábíyèsí, àwọn ti yọ kúrò ní ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba agbègbè Òkè Ògùn. Ẹ̀rọ ti wípé àwọn ọba tí wọ́n wà ní agbègbè Òkè Ògùn bíi Ìṣẹ́yìn, àwọn bíi Ṣakí, àwọn bíi Ìgbẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bíi ìlú bíi Tèdè, Òfìkì, Àgọ́ Ààrẹ, Ìlàjì Ilé, àwọn Ìdíkọ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níṣe ni àwọn náà ní ìgbìmọ̀ lọ́balọ́ba tó sì jẹ́ pé wọ́n máa ń yan ẹni tí ó jẹ́ alága wọn. Lọ́wọ́ tá a wà yìí, Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ò ní wọ́n fi jẹ́ alága, ṣùgbọ́n ní báyìí lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe Tuesday ni àwọn ọba agbègbè Òkè Ògùn náà máa ṣèpàdé ní ààfin Oǹjò ti ìlú Òkè Ò, tó sì jẹ́ pé níbẹ̀ ni wọ́n ti fi ẹnu kò yí pé àwọn yóò yọ ọba Ṣẹ̀fíù Ọláwálé Adéyẹrí, àwọn yóò yọ kúrò nípò alága wọn. Ẹ̀sùn tí wọ́n fi kan bàbá náà ni wípé ó ń ṣe ìjọba ní ìṣekúṣe tí kò jẹ́ kí àwọn táwọn jẹ́ ẹgbẹ́ káwọn máa bí ó ṣe ń ṣe nǹkan. Wọ́n ní ó kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àìpẹ́ yìí, ó ní nípasẹ̀ olórí àwọn òṣìṣẹ́ ààrẹ Chief of Staff to the President Honourable Fẹ́mi Gbàjàbíàmílà láì jẹ́ káwọn mọ̀. Ó ní lórúkọ gbogbo ẹgbẹ́ ló sì fi kọ lẹ́tà ọ̀hún. Wọ́n láwọn ò mọ nǹkan tí kábíyèsí fẹ́ fi lẹ́tà náà gbà jáde, ṣùgbọ́n tí ò jẹ́ káwọn mọ̀. Wọ́n ní ìpàdé tó yẹ káwọn ṣe lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún yìí, the 7th of May 2026, ìṣẹ̀lẹ̀ kábíyèsí tó sún sí ọjọ́ 25 oṣù kẹfà, the 25th of June 2026, láì jẹ́ káwọn mọ̀. Wọ́n ní gbogbo eléyìí bí ìwà ìjọrẹ̀ẹ́nilójú àti àìka àwọn sí ni, tó sì ní fún ìdí èyí àwọn ti yọ kábíyèsí ní ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba Òkè Ògùn, àti wípé àwọn ti fi ẹni tó wà nípò náà tẹ́lẹ̀ kí kábíyèsí kó tó gbà á, ìyẹn Ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí ọba Khalid Oyèníyì Ọlábísí Oyèdépò kẹta, àwọn ti fi ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba agbègbè Òkè Ògùn lásìkò yìí. Yàtọ̀ sí Oǹjò ìlú Òkè Ò, àwọn tó tún wà nínú ìpàdé náà, àwọn ni Ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí, àwọn ni Onígbẹ̀tì ti ìlú Ìgbẹ́tì, àwọn ni Ajóríwọ̀n ti ìlú Ràwọ̀, àwọn ni Elérò ti ìlú Ìlérò, àwọn ni Olúgbò ti Ìgbóòjayé, àwọn ni Ọlọ́jẹ̀ ti ìlú Ọ̀jẹ̀ Owódé, àwọn ni Onítèdè ti ìlú Tèdè, àwọn ni Oǹjò, àwọn ni Ààrẹ Òfìkì ti ìlú Òfìkì, Ọlọ́tọ̀ ti ìlú Àgọ́ Ààrẹ, àwọn ni Onígbòpẹ̀ ti ìlú Gbópẹ̀, àwọn ni Bàgíjà ti ìlú Ìlàjì Ilé, àwọn ni Onídìíkọ̀ ti ìlú Ìdíkọ̀, àti ọ̀nà Oníbodè ti ìlú Ìgbòho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n wà nínú ìpàdé náà, tó jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí, Asẹ́yìn ìlú Ìṣẹ́yìn kò tí ì sọ̀rọ̀ tàbí fi ọ̀rọ̀ síta lórí ẹ̀sùn tá fi kàn án àti